wà lágbára báyìí ò gbàsgbòs tó ń lọ láàrin àwọn olórin fújì ti wá rẹpẹtẹ gidi pàápàá pẹ̀lú báwọn fáǹsì wọn gan bí wọn ò ṣe fẹ́ gbà rárá mọ́. Ẹ ti wá gbà wọn kan tí Oba Aro tó tútù kalẹ̀ nínú fọ́nrán yìí, àwọn oríṣiríṣi ọ̀rọ̀ tó tún sọ kalẹ̀ nípa àgbòlé fújì pàápàá lórí gbogbo gbàsgbòs tó ń lọ láàrin K1 the Ultimate, King Dr. Saheed Òṣùpá àti Pasuma. Kí ni tó sọ nípa àwọn mẹ́tẹ̀ẹ̀ta? Ó lágbára, kódà Oba Aro mà tún tú àwọn àṣírí kan nípa ikú olóògbé Sikiru Ayinde Barrister. Kí ni tó lọ sọ wípé ó ṣokùnfà ikú olóògbé Sikiru Ayinde Barrister? Kí nìdí tí Oba Aro fi ń lọ ikú olóògbé Sikiru Ayinde Barrister mọ́ birthday tí wọ́n ṣe fún un? Ẹ wo ọ̀rọ̀ yìí lágbára ó gbẹnu tán. Kí nìdí tí Oba Aro fi sọ wípé K1 the Ultimate Alhaji Wasiu Ayinde gan mọ̀ fúnra ẹ̀ wípé Òṣùpá àti Pasuma ló ń rúùlù lọ́wọ́ lágbolé fújì, pé tóun bá fi lè dojú ìjà kọ wọ́n tàbí tóun bá jẹ́ káwọn méjèèjì ó dojú ìjà kọ òun, nǹkan máa ṣẹlẹ̀ mìmí á mì lágbolé fújì. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. Mo kí yín ẹ káàbọ̀ sórí ìkànnì DIGINAIJA television. Bẹ́yìn bá ṣe ń láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì, ẹ máa bá mi follow DIGINAIJA online TV lórí Facebook, lórí YouTube ẹ máa bá mi subscribe, ẹ máa bá mi like, ẹ máa bá mi share fídíò kó máa lọ. Ẹ jẹ́ àjíjọgbọ́n tí Oba Aro tó tú kalẹ̀ nínú fídíò nípa ikú olóògbé Sikiru Ayinde Barrister àti ìjà tó ń lọ lágbolé fújì pàápàá láàrin K1 the Ultimate Saheed Òṣùpá àti Pasuma. Kẹ̀dẹ̀ máa bá mi fòpinion ti yín sí comment. Àwọn ọ̀dẹ̀ kan wọ́n sọ rọ́bìṣì ọ̀rọ̀, wọ́n pariwo $100 ẹ̀ ń sọ wèrè rẹ̀, mo need the explanation fún yín. Ṣẹ̀rí mo kí máa ń ṣe tó máa ń ṣàfẹ́fẹ́ yẹ̀yẹ́ kí máa ti Paso tó pàdé rárá lè máa ti Paso jíjọ ṣe fídíò kọ kí rẹ́kọ̀dù ẹ̀ wà lọ́wọ́ mi ṣẹ́rí kí n post ẹ̀. Orí yín ti burú, ara yín kò tọ̀rọ̀. Wasiu Ayinde tó jẹ́ bàbá gan ẹ̀rí bóyá ń sọ̀rọ̀ ó kọ̀ wó. Ó mọ̀ pé tí Paso bá bínú tán tó bá kàn báyìí pẹ̀lú Òṣùpá tó bá fọwọ́sowọ́pọ̀ papọ̀ wàláhì ìtàlẹ́ mọ̀ pé ta ló ń fẹ́ jọba lé lórí inú fújì. Ó mọ̀ pé Paso àti Òṣùpá ló wà ń gbòòrò. Àwọn ló mẹsẹ̀ àwọn tọ̀ ẹ wá ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe o. Ọlápẹ́ nǹkan tí Paso ń sọ ni mò ń tẹ̀lé o. Nǹkan tá láyé ẹ bá ti fẹ́ ló máa bá fẹ́ iná so ẹ wo ẹ fẹ́ jẹ́ ń sọ̀rọ̀. Ẹ fẹ́ jẹ́ ń sọ̀rọ̀ tẹ́mi ti wà ní fújì ti pẹ́ o, ṣé ń wáìnì ni. Ẹ máa jẹ́ ká ta bára ilé ká ta bára oko, ṣé ń wáìnì ni. Kò ní nǹkan tó ṣe fún Barrister kẹ́ tó lè gbà yé ẹ ni, ṣé ń wáìnì ni. Yes, kò ní nǹkan tó ṣe fún Barry ni. Ṣé wọ́n mọ̀ pé Barrister kì í ṣe birthday ni. Pàtó ló ká èmi lọ́wọ́ kó o tún lọ máa host birthday olórí burúkú kan àbọ̀lọ́ fẹ́ bà ti gbogbo yín jẹ́, ṣé yá wèrè ni. Ṣé síwìn ni. Ìgbà tó lọ gbé Barrister ní airport ojú mi ni mò ń wo live video ẹ̀ báyìí ní soríire mọ́tò tó fẹ́ fi ṣàbọ̀ Mẹ́kà tọkọ Alhaji àgbà sí òun náà lọ fi gbé bàbá yẹn dé láti airport ní soríire. Ìgbà tó gbé dé gbogbo àwọn èèyàn bọ́ wọ́n kan pósí ẹ̀ wọ́n fi ń kan rí wọn, ikú ló máa pa yín. Wọ́n brand casket tó fi gbé wá ni, wọ́n brand ẹ̀ pa ni, wọ́n sì lé ẹ̀ pa ni. Ìgbà tó fẹ́ sí tó ń sọ pé kò sí nígbà tó gbé sínú ilẹ̀ páwọn èèyàn sọ pé kò ń ṣe Barrister, ojú èmi ní Láyé Fáṣọlá ikú ló máa pa yín dànù. Abẹ́ síwí ṣé wọn mọ̀ pé Barrister gbọ́dọ̀ ṣe birthday ni wọ́n mọ̀ wọ́n tó lọ máa host birthday olórí burúkú, ikú máa pa yín dànù. Abẹ́ ti yá wèrè sọ bí àmì wà náà tó ń ranjú mọ́ owó tí Paso tó fún mi owó ni ò bọ̀ táwọn èèyàn ń ṣe Paso ti fún mi lówó. Ọlọ́pàá akọ̀ ìkọ́kọ́ ríra ó kàn fún mi níyẹn ni, ṣé ń wáìnì ni. Àbórí yín burú ẹ̀kan pariwo wèrè ẹ̀yin tẹ̀ ní làákàyè. Ìgbà tó mú yín sọ́wọ́ ń sìn jẹ́rí pé yes nǹkan tó fẹ́ ṣe yóò máa bu yín lọ́wọ́ ẹ má jẹ́ ń sọ̀rọ̀ o. Bí mo ń dákẹ́ mo mọ̀ nǹkan tí mò ń ṣe o, nǹkan táláyé bá fẹ́ ló máa bá fẹ́ o, mi ò ń ṣe fún o. Ṣé ti gbọ́ ẹ̀yin tèmi ẹgbẹ́ advert wàgàṣà advert yóò ráyè ẹjọ́ wèrè olórí burúkú bọ́ tẹ́ bá bẹ́ wo mo gbọ́rọ̀ sínú gan-an mo kàn rà ń wò yín ni o tọ́ mo sọ o. Ọ̀rọ̀ rẹ o, ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu Oba Aro tó tútù kalẹ̀ rẹpẹtẹ yìí. Ǹjẹ́ ojú wo lẹ́yìn tún fi wo ọ̀rọ̀ yìí? Ìyàwó ló kọ sí yín, ṣẹ́yìn náà faramọ́ gbogbo ohun tí Oba Aro sọ kalẹ̀ nínú fọ́nrán yìí àbí ẹ̀yin ní contrary opinion? Ẹ má bá mi ju opinion yín sí comment. Ẹ má gbàgbé tẹ́ bá ti follow wa lórí Facebook, ẹ rí link kan lábẹ́ fọ́nrán yìí tó máa gbé yín tààrà lórí Facebook page wa. Lórí YouTube ẹ má bá mi click lórí subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí. Ẹ má bá mi like, ẹ má bá mi pín fọ́nrán yìí kó máa lọ lórí ayélujára. Ká tó pàdé láyọ̀ àti àlàáfíà. Ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ mi, tẹ́ ń gbọ́ mi ní gbogbo ìgbà.